Ògo ni fọ́lọ́run lókè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí gbogbo ènìyàn. Mo kí gbogbo ọmọ Odùduwà, mo kí ọmọ Yorùbá nílé lóko àti lókè òkun. Àti gbogbo ẹ̀yà mìíràn tó jọ ọmọ Nàìjíríà lápapọ̀, a kú ìrọ̀jú, a kú ìfaradà. Ẹ̀mí wa tó jẹ ọ̀wọ́n yóò padà jẹ ọ̀pọ̀ láṣẹ Olódùmarè. Bólúwa ti ń bẹ tẹ́mi ẹwà nígbà tí ìlú yìí máa dáa tó máa dùn. Wọn ní fi wá ṣàwátì, a ní wà nínú sàárè nígbà náà. Ààbò Ọlọ́run ó dájú lórí wa. Bó ṣe máa rí nìyẹn o. Oṣù kẹta yìí bó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ayọ̀ ló máa jẹ́ tiwa. A ò ní parẹ́ mọ́ oṣù náà ní àṣẹ Olódùmarè. Bó ṣe máa rí nìyẹn, àṣẹ Ọlọ́run gùn. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Mo kí gbogbo ènìyàn níbikíbi tí ẹ ti ní oore ọ̀fẹ́ láti gbọ́ mi, láti wò mí. Mo kí wa dáadáa, a kú àkókò yìí, a kú àsìkò yìí o, yóò dára fún wa o. Mo wá fún fídíò kúkúrú yìí lórí ìránṣẹ́bìnrin kan, màmá kan, ajíà tàbí alájà kan, Mewolaka, orúkọ tó dáa, orúkọ tó dùn, orúkọ tó ṣe gbọ́. Bí mo bá wò dáadáa nílẹ̀ Yorùbá, bá a bá fọ orúkọ yẹn, bóyá orúkọ yẹn wá láti eré àwọn Ìlàjẹ ẹsẹ̀ odò àbí nǹkankan. Mi ò wá Ọláká, mi ò wá Ọláká. Ìyẹn ni pé wọ́n ti lọ́lá nílé, ọlá pọ̀ gan nínú ilé wọn. Mi ò wá Ọláká. Bó bá wá rí bẹ́ẹ̀, my question is this. Nígbà tá ò wọ́ Ọláká, kí là ń wá lórí Facebook? Kí lẹ̀ ń wá lórí media? Kí lẹ̀ ń wá lórí page? Kí ló dé tá à ń fún àwọn èèyàn ní wrong information? Àwọn ìròyìn ẹlẹ́jẹ̀, àwọn ìròyìn tí ò bétímu, tí ò wúlò là ń fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ẹ jẹ́ kí n sọ fún yín mà, mo kí gbogbo mùsùlùmí òdodo. Ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí wọn kì í gbà kí obìnrin wọn kó máa sọ̀rọ̀ jù lórí mídíà àbí láàrin ìjọsìn àbí nínú ayé, wọn kì í gbà rárá. Bọ́ mi ò mọ̀ bí tọ̀dọ̀ yín ṣe jẹ́. Ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín, tí ẹ̀yin àti ẹbí ọkọ yín àbí àwọn aráàlú lé yín bá jọ ní aáwọ̀, ẹ máa gbé àpótí tì wọ́n gan ni o. Tẹ́ bá wọn wíjọ́, tẹ́ bá wọn rojọ́, tẹ́ bú wọn, tẹ́ máa rí wọn tẹ́fẹ́tẹ́fẹ́tẹ́fẹ́, torí mo gbọ́ pé gbogbo èèyàn lẹ máa ń bú. Èmi fẹ́ràn yín gan láti gbà máa ń wo àwọn show yín kọ̀ọ̀kan, ṣùgbọ́n àwọn àkókò kan wà tó jẹ́ wípé ohun tí ò rí bẹ́ẹ̀ lẹ́sọ̀ fún apó rí bẹ́ẹ̀. A ò sì nídìí irú ìròyìn bẹ́ẹ̀ ní àkókò yìí. Àkókò tí àwọn ìjọba wọlé, lákòókò yẹn tí àwọn olóṣèlú dìbò tán, a kíyèsí pé àwọn jàǹdùkú kan lọ sí rédíò, wọ́n fẹ́ take over, wọ́n sì mú wọn. Ẹ̀yin lẹ kọ́kọ́ gbé ìròyìn káàkiri pé ọmọ Yorùbá nation ni àwọn Sunday Igboho ni. Sunday Igboho lẹ 8 ni tàbí Yorùbá àbí Yorùbá nation. Ṣé rí pé ó di mẹ́ta. Sọmọ Yorùbá lẹ 8 ni àbí Sunday Igboho àbí Yorùbá nation? Èwo ni ọ̀tá yín nínú gbogbo wọn? At the end, wọ́n rí pé kò lọ́wọ́ Sunday nínú, kò dẹ̀ ní ọwọ́ Yorùbá nation nínú. Gbogbo yẹn ti lọ. Ẹni wọ́n ṣe wí fún yín, wọ́n ṣe gbogbo ẹ̀ṣẹ̀ ò ní àmúmọ́ra kankan ni. Ẹ tún wá bọ́ sí ìta, ẹ wá gbọ́ pabambari ibẹ̀, èyí tó ń ká èmi lára jù, tí màá dẹ̀ fi àwọn nǹkan yín pé màá proof yín wrong pé n tẹ́ ẹ sọ kò rí bẹ́ẹ̀. Ẹ sọ nínú fídíò yín kan tẹ́ sí bí ọjọ́ mélòó kan sẹ́yìn wípé kí Sunday Igboho mọ́tún wá da Nàìjíríà rú. Nàìjíríà ti tò, ilẹ̀ Yorùbá ti nísinmi, ìgàngán kò sí wàhálà, gbogbo nǹkan lọ dédé. Àwọn àgbẹ̀ ti ń lọ sóko, wọ́n ń dá oko wọn, wọ́n mẹ́rí oko wálé. Kò sẹ́nikẹ́ni tó ń bẹ́nikẹ́ni sùn nínú igbó, ẹnikẹ́ni ò jí ẹni gbé, a ti wà lálàáfíà. Mewolaka. Torí Ọlọ́run, ìròyìn ẹlẹ́jẹ̀ tí ọ̀dà ni. Ẹ ń ti àwọn èèyàn sẹ́nu kú, tẹ́ bá láti free láti máa lọ sóko. Ẹni torí pé ẹ kọjá láti Ìwó, kọjá sí ọ̀nà Awẹ́, já sí Ọ̀yọ́, ẹ ráwọn mọ́là àti ẹ ráwọn Fúlàní tó ń ta wàrà. Ìyẹn ló fún yín l'assurance pé àlàáfíà ti wà. Bí kì í bá ṣe Fúlàní nìkan ló ń jiyàn gbé, ẹ jẹ́ ń sọ fún yín wípé Fúlàní ló introduce business ajínigbé. Bí Yorùbá bá involve, tí Haúsá involve, tí Ìgbò involve, tí àwọn ẹ̀yà míì involve, àwọn náà introduce, àwọn náà sì wà nínú igbó, wọn àdẹ̀ tí ì lọ. Màá fi fídíò
kéékèèké bíi méjì àbí mẹ́ta hàn yín àwọn kan wà tí ò ṣeé sọ rárá àwọn èèyàn wà bá wa wò ó pé ṣé lóòótọ́ ni Mewolaka ń wí because mi mọ̀ bóyá ti gba Minister of Information ètí wọ́n lé bàbá wa Mr. Láíláí kúrò ńbẹ̀ tẹ́lẹ̀ bóyá yìí ni wọ́n fún ní post yẹn báyìí as a minister for information tẹ̀ ń fún wa ní báwọn náà ṣe máa ń fún wa ní àwọn ìròyìn tí ò nítumọ̀ ó nìyẹn now má fi hàn yín níbi tí àwọn Fúlàní tí wọ́n tún ti ń dẹ ẹran jẹ oko olóko wọn wá lójú mọmọmọ òru ni wọ́n tún wá ẹ sáré wò yẹn má fi hàn yín níbi tí wọ́n ti kidnap èèyàn nítorí pé kò rówó san wọ́n gbẹ́lẹ̀ wọ́n sin lóye wọ́n dẹ̀ pe àwọn fámílì ẹ̀ pé ó wà ń bí báyìí kan lọ owó òkú ẹ̀ but thank God bóyá wọ́n rí hu ní ààyè ẹlẹ́ẹ̀kẹta èyí tí ìránṣẹ́ yẹn oníròyìn yẹn Oríyọmí Hamzat tó gbé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ọmọbìnrin tó jàjàbọ́ torí kó yọ kúò ní ibi tí wọ́n kidnap ẹ̀ mọ́ má fi mẹ́tẹ̀ẹ̀ta yẹn hàn yín ẹ wá defend ẹ sọ fún wa pé irọ́ ni ẹ sọ fún wa pé irọ́ ni àwọn kan wà tí ò ṣe gbé sórí Facebook nítorí òfin mídíà àwọn ibi tán ti ń bá àwọn èèyàn sùn live tán ti ń bá ọmọ sisi kan sùn tí wọ́n kó ẹfun sí ní ojú tí wọ́n sì ń bá a sùn tọ́jú ẹ̀já àwọn Fúlàní àwọn ibi tán ti sá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wẹ́wẹ́ nínú oko wọn ẹ láwọn tí wọ́n pa ọba pé àwọn Yorùbá ẹgbẹ́ wa ni fine pé bàbá 80 years plus ló wà ní ẹ fine but ẹ jẹ́ n sọ fún yín tí ò bá lọ́wọ́ nínú kò sí rúrú ẹ̀ nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ kò sí nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ sẹ́rí bí Sunday Igboho bá ń ṣe nǹkan tó kù díẹ̀ káàtó àwa èèyàn kan ń pè sákèésí mo jẹ́ kan nínú wọn nígbàrà tó dé tó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mo ti ṣe fídíò mo sẹ́ndì ẹ̀ sí mo ti sẹ́ndì ẹ̀ sórí mídíà pé tó kàn kọ́ lòun sọ àwọn lọ́balọ́ba tẹ́ ẹ ti bú àtàwọn ẹ wá wọn lọ ẹ make sure wípé ẹ dialogue ẹ parí ìjà tó bá jẹ́ family yín ni Ọọ̀ni of Ifẹ̀ ni ẹ ti sọ pé tó bá rí Sunday Igboho ṣáìdà kó pa tàbí kó sùn ẹ̀ sí court now Sunday Igboho kì í ṣẹranko tí kì í gbọ́ràn àwọn èèyàn kọ̀ọ̀kan bá sọ yàtọ̀ sẹ́mi ó dẹ̀ dìde ó lọ sì pàdé pẹ̀lú àwọn ọba wọ́n dẹ̀ jọ agree papọ̀ thank God pé Tinubu tẹ sọ wípé kò ní ráyè tẹ́nìbọ̀dì á sọ pé wọ́n fẹ́ gba Yorùbá nation but a fẹ́ àlàáfíà nílẹ̀ Yorùbá bóyá ẹ bá ń gbé síra wọn tí ò bá yé yín tó a fẹ́ àlàáfíà nílẹ̀ Yorùbá now tí bàbá wa Tinubu ti lè buwọ́lù tí ọdẹ ìbílẹ̀ wà tí wọ́n lè wọnú gbọ́tán lè wọnú oko anybody tán bá níbẹ̀ tó jẹ́ pé iṣẹ́ ẹbí ló ń ṣe ìbá jẹ́ Ìgbò Yorùbá tàbí Fúlàní àbáwúsá tí wọ́n bá di iṣẹ́ ẹbí wọ́n á lè mú àlàáfíà ó lè jọba ṣùgbọ́n kẹ́ máa fún àwọn èèyàn pé àlàáfíà àti ìjọba irọ́ ńlá ni o ẹlòmíì lè gbọ́rọ̀ yín kó wá lọ bẹ̀rẹ̀ sí dáko nínú kó fowó ṣòfò tàbí kan pásọ̀ ẹ ń sọ fún agbègbè àwọn ọmọ ẹ̀yìn Sunday Igboho ló ń dá wàhálà alẹ́ kò sí wàhálà kankan tẹ́lẹ̀ Nàìjíríà torí Ọlọ́run ẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run o ìjà ló dé lórí dòwe bẹ́ẹ̀ bá níjà pẹ̀lẹ́ anybody ẹ lọ parí rẹ̀ ẹ sáré wo fídíò gbogbo ẹ̀yin ènìyàn. now nígbà tá ní aago kan àbọ̀ la bá wọn màálù inú oko àti inú abà àti inú oko lẹ́sẹ̀ títì láti lé wọn wá bí báyìí nísìn kí lágó sọ báyìí nísìn ẹ bá ń wágó. This around after 2:21 òru ni lánàá wọn wá sóko gbogbo kó wọn bàjẹ́ tán wọ́n tún jí wá lónìí àwa ń ṣọ́ wọn nígbà tá a gbọ́ mú màálù bó ṣe kófìrí wa ló sá. Bilingual. Yeah. Now we met our car. The cows came to our farm by 1:30 a.m. in the midnight, and we pursued them from our farm till we get to their residence. These are the cows. And these are the owner of the cows. We've alerted them, and they are all here.
àwọn tó ní màálù gangan nìyí o. So we are not going to take it easy with them. If you guys not take it, we cause a big problem for them. We be borrowing money, millions of naira. Mama, they be devouring it in the night. In the afternoon, we don't have any rest. Oh, security. Yes. Security. Yes. Nigerian. Here is my brother. He's coming back from show. Last week, they kidnapped him. Just because we don't have money for ransom, they buried him alive. Nigerian, help us. Oh. Security. Water. Give him water. Okay. Give him water. Please bring that water. My God, he is weak. He is weak already. He is weak. He is weak. He is weak. Oh my God. Help me. Someone should help him to bring him out. I beg. Please help me. Is he safe? Is he safe? He's safe. He's still alive. He's still alive. Yeah. My God. My God. Somebody help us. Help. Somebody help us. Wọ́n sọ fún mi pé ìwọ ọmọ kékeré yìí ó gbà níjọ́ kẹta tari bẹ́ẹ̀ pé látijọ́ yìí táwọn ti ń nà ó fẹ́ kú àbí ọwọ́ mi gangan máa fi kọ́ omi táàmù omi tí òkú ti kú síbẹ̀ táwọn wo òkú lórí rẹ̀ báyìí náà máa bu fún wa tá máa mú wọ́n máa so gàrí mókè fún wa nínú lẹ́dà a máa fẹnu gbé èmi dẹ̀ ní mi kí mu gàrí mo sọ fún wọn pé kí mu gàrí wọ́n lù mí pé ó wà nílé bàbá rẹ̀ ló fi yúnra fáwọn wọ́n lù mí mo wọ́ débẹ̀ torí náà so mí ni mo wọ́ débẹ̀ mo tún mu gàrí o. ọ̀rọ̀ búkú àtẹ̀rín. Torí mi ì pẹ́ ẹnìkankan mi ò réyàn pé mo sáà máa sọ pé mi ì ní pẹ́ ẹnìkankan kò sí bí mo ṣe fẹ́ péyàn tí wọn ò ní mọ̀ pọ̀ ọmọ Yorùbá ni mí torí kò sẹ́ni tí ó sọ tí ó mọ̀ pé tí màá sọ pé ó là ló ń sọ̀rọ̀ tí ò ní sọ pé bó o ni o mo ní mi ní pẹ́ ẹnìkankan bíbí o bí tí mo mọ̀ pé Ọlọ́run mi yóò gbà mí kúrò bíbí mo ṣe wá pé pásítọ̀ yẹn wọ́n sọ fún pásítọ̀ yẹn pé 2 million lówó ọmọ rẹ̀ ṣùgbọ́n ó sanwó ọmọ kan náà tó wà níbí pásítọ̀ yẹn ò jiyàn rárá ó sọ pé kò sí wàhálà bọ̀ ẹ má bá ń fọmọ mi lóúnjẹ tó dáa wọn ẹ má bá ń fọmọ rẹ lóúnjẹ owó rẹ ti di 3 million pẹ̀lú tọmọ yẹn ó jẹ́ 5 million pásítọ̀ yẹn ni máa kó wá ẹ má wọ̀rí owó tó kéré jù bẹ́ẹ̀ ni 1 million owó tó lè san tó kéré jù ọmọ yẹn tó ṣe ní wúdì tó wọ́n tájú wọn bẹ́ẹ̀ 3 million ló san pẹ̀lú bí yẹ́ ẹ̀sẹ̀ kú tó sọ fún wọn pé yóò òun kú 3 million bọ̀ mo bá àánú pàdé ń bẹ torí pé ọmọ ẹnìkan náà wà láàrin wọn tó jẹ́ ìgalà torí pé mo wá sọ fún. mo lérò pa àti rí sálàáfíà ti wà báyìí kò sálàáfíà o kọ́lọ́run kó fún alálàáfíà kọ́lọ́run kó gba gbogbo ògo mọ́mọ́ wa Mewolaka ẹjọ́ torí Ọlọ́run bẹ́ẹ̀ bá wá Ọláká tẹ bá ti lọ́lá tẹ lówó ẹ má kó ìdíwọ́ bá àwọn irú àwa tá a ti ní nǹkan kan tá ń gbìyànjú àti jéèyàn láyé bẹ́yìn bá ti lọ́lá tẹ́ ẹ̀ wọ́láká bẹ́ẹ̀ bá wá wọ́láká kílẹ̀ ń wá lórí mídíà ẹ̀ ṣe fi mídíà lẹ̀ fáwọn tó ń wọ́láká ẹjọ́ torí Ọlọ́run ẹ má bínú o mi ò bú yín o pẹ̀lú èjì mi ò bú yín ṣùgbọ́n màá bá yín sòótọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n ìtumọ̀ orúkọ yẹn rẹwà gan ó dẹ̀ yẹ kí wọ́n pè yín sákèsí àwọn tó súnmọ́ yín tó jára alé yín ìfún kò yẹ kí ọkọ tó fẹ́ yín sílé kó fààyè gbà yín dé ààyè gbogbo bẹ̀ yẹn torí aṣọ máa forí ìyẹ́ ẹ̀gbọ́kọ̀ ńgbà tó bá yá kò sí bẹ́ẹ̀ ṣe ní fi etí ẹni tó fẹ́ yín lé máa gbọ́ àwọn ọ̀rọ̀ kàbìtì àtàwọn tó tún jẹ́ fámìlì fún yín ẹjọ́ torí Ọlọ́run ẹ pa ọ̀rọ̀ mọ́ra ẹ gbé ọ̀rọ̀ mi ẹni tí ò fẹ́ kán bú nǹkan sọ̀rọ̀ sí nǹkan kéwì kan lórí mídíà mọ́ta mi sí mi lára kì í dódò gbogbo ọ̀rọ̀ kọ́ ní lẹ́sì gbogbo ajá tí ń gbó kọ́là fún kọ́lé yẹn yà sí tẹ bá wo pé ẹ mọ̀rọ̀ sọ ẹ gbólóǹbí ọ̀jẹ̀ ẹ ṣe gbá ẹ sí kankan ẹ má jẹ́ ntàn yín àwọn kan wà tí wọ́n lẹ̀ tí wọ́n burú ju ti yín lọ ṣùgbọ́n kókó tó kàn mí jù ni pé nígbà tí kò sí àlàáfíà bíbélì sọ bẹ́ẹ̀ ẹ má sọ pé àlàáfíà wà nílùú nígbà tí kò sí àlàáfíà bíbélì ó fi irú àwọn bẹ́ẹ̀ gégùn pé ègbé ni fún àwọn tó sọ pé àlàáfíà nígbà tí kò sí àlàáfíà ò tí ì sí o ṣùgbọ́n sì máa wà
ẹ má jì òye wa pé àlàáfíà ti wà Sunday Igboho ló wá tó ń dá wàhálà alẹ̀ rárá o.